But Papa Oshofa wà láyé, where is this stupid person you are calling Prophet Tibetan? Kí lẹ ti porúkọ ẹ̀ náà? Marcus Tibetan. Tibetan. Who is Tibetan in Celestial of Christ? Ṣé òun jẹ́ gẹ́gẹ́ bí ẹni ìpè òtítọ́ nínú ìjọ mímọ́ tó lè sọ̀rọ̀ sí ìlú Ìmẹ̀kọ? Wòlíì Kẹ́hìndé Olúfẹ́mi kan nílùú Abẹ́òkúta mà ti fi àbùkù kan Prophet Marcus Tibetan tí ẹ mọ̀ pé wọ́n máa ń sọ oríṣiríṣi ìran tí wọ́n sì máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà láì bẹ̀rù ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni wòlíì Kẹ́hìndé yìí ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn, ohùn líle náà fi ránṣẹ́ sí wọn lórí ọ̀rọ̀ tí Prophet Tibetan sọ nípa ìlú Ìmẹ̀kọ tó jẹ́ pé ibi táwọn ṣẹ̀lẹ̀ máa ń lọ lọ́dọọdún tí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀lẹ̀ sì máa ń wá síbẹ̀. Ṣe rántí pé bàbá Tibetan sọ̀rọ̀ nípa ìlú Ìmẹ̀kọ pé wọ́n ló ń bára wọn sùn níbẹ̀ ní ìwà àbàjẹ́ lóríṣiríṣi tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀ náà ni bàbá Tibetan sọ̀rọ̀ lé lórí. Bàbá yìí wòlíì Kẹ́hìndé wọ́n wá farabalẹ̀ sọ̀rọ̀ sí bàbá Tibetan ò pé wọ́n lẹ́tọ̀ọ́ pé mélòó náà mọ̀ nípa ìlú Ìmẹ̀kọ tí wọ́n fi ń sọ̀rọ̀ burúkú sí nípa ìlú Ìmẹ̀kọ. Kò sẹ́ni tí ó mọ̀ pé bàbá Tibetan wà controversial pàápàá nípa àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ bó tilẹ̀ jẹ́ pé àwọn kan gbàgbọ́ pé òtítọ́ pọ̀ nínú ọ̀rọ̀ wọn. Wòlíì Kẹ́hìndé yìí náà wá support wọn pé nípa ká máa pariwo gbàdúrà àwọn support bàbá Tibetan nípa àyẹn. Àmọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ gbọ́ náà ni èyí tí wọ́n sọ nípa ìlú Ìmẹ̀kọ. Kí ni ìdáhùn wòlíì Kẹ́hìndé sí ọ̀rọ̀ bàbá Tibetan nípa ìlú Ìmẹ̀kọ? Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ẹ já gbóhùn líle tí Prophet Kẹ́hìndé fi ránṣẹ́ sí bàbá Tibetan lórí ọ̀rọ̀ ìlú Ìmẹ̀kọ. Hallelujah. Hallelujah. Ṣé ẹ jẹ́ kí n mú láti ìlú àyè pé wọ́n máa ń pa òwe kan wá ní odò tó bá gbàgbé orísun gbígbẹ ló máa gbẹ. Bàbá Oshofa sọ wípé ẹnikẹ́ni ẹgbẹ́ bóyá sọ ẹnikẹ́ni tó bá gbìyànjú láti tú agbo ìjọ mímọ́ ká onílé àti ọ̀nà yà dàrú. Ìmẹ̀kọ ìlú Ìmẹ̀kọ ó dàbí igi ẹyìn, ṣẹ́tìrí igi ẹyìn rí igi ẹyìn ẹ̀gún pọ̀ lára ẹ̀. Bí ẹ̀dá alààyè kan bá gbìyànjú láti fi ọwọ́ bá igi ẹyìn ọwọ́ yẹn máa fàya ni o. Ọ̀rọ̀ ló ń jábọ̀ yìí o, ló ń jábọ̀ lórí rẹpẹtẹ lórí Rabidun látẹnu wòlíì Kẹ́hìndé sí bàbá Tibetan lórí ọ̀rọ̀ Ìmẹ̀kọ tí bàbá Tibetan sọ pé ṣé òun jẹ́ gẹ́gẹ́ bí ẹni ìpè òtítọ́ nínú ìjọ mímọ́ tó lè sọ̀rọ̀ sí ìlú Ìmẹ̀kọ? Nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ìlú Ìmẹ̀kọ tó sọ pé wọ́n lọ ń ṣe rádaràdà ń bẹ̀ wọ́n ń ṣe ranù níbẹ̀. Ó lè lọ́ntún. Kò ní lọ́bẹ̀ kó tẹ̀lé lọ́bẹ̀. Kò lè dé ìlú tó bá dé ìlú Ìmẹ̀kọ inú àrá àwọn asọ́pa. Kò lè dé ìlú Ìmẹ̀kọ torí pé ìlú ṣé àwọn ọmọ ibi tí wọ́n mọ ìtàn ìlú Ìmẹ̀kọ ni tó fi ń sọ̀rọ̀ sí ìlú Ìmẹ̀kọ. Nígbà tí Papa Oshofa wà láyé, where is this stupid person you are calling Prophet Tibetan? Ta ló mọ̀ wọ́n? A tiẹ̀ lè má lo àwọn ọ̀rọ̀ bíi stupid, a lè máa tẹ̀síwájú. Hallelujah. Wọ́n ti sọ àwọn eléyìí tí wọ́n ti fọwọ́ lu di ẹyin àfi kó yín ta wọ́n nínú ìjọ mímọ́. Ẹni kó dárúkọ èèyàn kan méjì mẹ́ta kó gbórúkọ wọn online ká gbọ́ wípé lágbájá yìí ó lọ síbi Ìmẹ̀kọ ó kówó lọ síbẹ̀, owó tó dẹ̀ kó lọ síbẹ̀ nǹkan báyìí ló lọ fi ṣe níbẹ̀ o. Kí ló sọ fún yín pé wọ́n fowó yẹn lọ ṣe níbẹ̀? Ṣàlàyé fún mi. Ó lọ fi ń bára wọn lájọṣepọ̀. Ọ̀rọ̀ ló ń jábọ̀ yìí o, ló ń jábọ̀ àwọn ohun tó ń gbọ́ lórí rẹpẹtẹ lórí Rabidun látẹnu wòlíì Kẹ́hìndé sí bàbá Tibetan lórí ọ̀rọ̀ Ìmẹ̀kọ tí bàbá Tibetan sọ pé wọ́n bára wọn sùn bẹ́ẹ̀ ni báwo ló ṣe mọ̀ yìí pé wọ́n lọ fi owó bára wọn sùn níbẹ̀? síwájú sí. Ṣé èèyàn lọ ń bára wọn sùn ní ilẹ̀ mímọ́ ni? Tóun bá dé ìlú Ìmẹ̀kọ tó bá kọ́kọ́ dé ìlú Ìmẹ̀kọ entrance ìlú Ìmẹ̀kọ lásán á mọ̀ pé yes ilẹ̀ ìlérí ní eléyìí. Gbogbo àwọn ìrìn àjò táwa ń rìn nínú ìjọ mímọ́ Ọlọ́run ò ní jẹ́ káwa padà nílùú Ìmẹ̀kọ o. Nígbà tí bàbá wà láyé ó sọ wípé wọn ò gbọdọ̀ pín ìjọ yìí. Tí a bá wo ẹni tí ẹ̀ ń wí yìí ìṣẹ́dá kó belong sí diocese but àwọn kan àtàwọn tó ń pè ní diocese. Nigeria diocese wà nítòótọ́
but we are one. Kò sí sẹ̀lẹ̀ kan tó máa wọ ìlú ìmẹ̀kọ tó máa ní kó jáde o. tó òun lẹ ti gbọ́ yẹn kí lè ròyìn lórí ìdáhùn tí wòlíì Kẹ́hìndé tán wà lábẹ́òkúta yìí tí wọ́n fi ránṣẹ́ sí bàbá Tibetan, kí lè ròyìn nípa àwọn wòlíì sẹ̀lẹ̀ méjèèjì yìí? Remember to like, share and follow us. Drop your comments. Thanks for watching.